Yeah, ìlọ tún ti yá o. Today is on the 16th of February 2024. Ìlọ tún ti yá o. Àwa tún fẹ́ gbéra nìyẹn o. Ìlọ tún yá. Ṣé ti yẹ kò lè mọ̀ pé àwọn tó ti ń gbé airport la. Ìlọ tún ti yá o. Àwa tó ti ń gbéra nìyẹn o. Máa kó yẹ lẹ́nu. Ìlọ tún ti yá o. Ṣé ti yẹ. Ọmọ bá tún gbéra nìyẹn o. On my way to wash out. On my way to wash out. Watch out. Lọ́yà. Ìrìn àjò mi, mo wá fi lé ẹ lọ́wọ́ Olúwa. Ìrìn àjò mi, mo wá fi lé ẹ lọ́wọ́. Ìrìn àjò mi o, mo wá fi lé ẹ lọ́wọ́ Olúwa. Ìrìn àjò mi, mo wá fi lé ẹ lọ́wọ́. Iṣẹ́ Ọlọ́run la béèrè o. Iṣẹ́ Ọlọ́run la béèrè o. Tá bá ń lọ rí, ká máa bọ̀ rí. Tá bá ń bọ̀ rí, ká máa lọ rí. Ó yẹ ẹ lẹ́nu. Ìchọ́kì jẹ́ olóde. Ó ti di gbé báàgì ẹ̀. Máa wọ̀ rí. Wàá tó rí ń sin welcome to dash dash dash. Iṣẹ́ Ọlọ́run la béèrè o. Nígbà tí ẹ fẹ́ jọ Nàìjíríà o. Nígbà tí ẹ fẹ́ jọ Nàìjíríà díẹ̀. Abódìpọ̀ jọ Nàìjíríà. Lọ́n bá tún Nàìjíríà tiwa náà ṣe o. Yàpọ̀ tiwa ti ń yàtọ̀ díẹ̀díẹ̀. Ẹ má wọrí. Very soon. Àwọn náà máa rí báyìí. Ẹ má wọrí, àwọn náà máa rí báyìí. Má wọrí, Nàìjíríà tó máa dà báyìí. Báwa tún Nàìjíríà ṣe, rọ̀bì Ọlọ́run. Báwa tún Nàìjíríà ṣe, rọ̀bì Ọlọ́run. Ebi wọ́n ló tún Amẹ́ríkà ṣe, tá à ń jẹ ìgbádùn. Ebi wọ́n ló tún Canada ṣe, tá à ń jẹ ìgbádùn. Ṣebí wọ́n ló tún Kaaba ṣe, tá à ń jẹ ìgbádùn. Báwa tún Nàìjíríà ṣe, rọ̀bì Ọlọ́run. Nàìjíríà go better. Ó kàn rí bẹ́ẹ̀ ni. Máa ò Tinubu máa bá wa tún ṣe. Ó kàn rí bẹ́ẹ̀ ni, ṣe gbọ́. Ẹ má wọrí. Nàìjíríà ṣe ń bọ̀ wá better. Ẹ má wọrí. Ó ń bọ̀ wá better. Ọlọ́run làwa ń wá. Lómi omi ọmọ àlè. Mo fi ń lọ sí mo fi ń bọ̀. Ọ̀rọ̀ jẹ́ ká gbáko láyé o. Yà. Inú máa bá wọn ọ̀tá kú ni. Mo fẹ́ sọ mẹ́ta báwọn ṣe dà. Má lè kó Nàìjíríà. Báyìí tí wọ́n ṣe bàjẹ́ tí wọ́n lè kó lójú kan mọ́. Ẹ̀yin ọ̀tá ẹ fẹ́ la màá fẹ́ travel pa ẹ̀yin lórí ibú. Ẹ sọ mẹ́ta bẹ́ẹ̀ ṣe dà. Wèrè àlefúfú bí ó ṣe lè kó lójú kan mọ́. Àmùdá náà tí ó lè kó lójú kan mọ́. Àti wèrè tó lóun ní British kíní lọ́wọ́. Ẹ fẹ́ la ẹ mọ̀ pé ó jura wọn lọ. Bàbá yín ìpè ẹ fẹ́ la. Lọ́yà Iṣẹ́ Ọlọ́run la béèrè o. Ọlọ́run lè mí fẹ́. Ọlọ́run làwọn fẹ́.
àánú ọlọ́run lèmi fẹ́. ìṣọ́ ọlọ́run lèmi fẹ́ lórí ìrìnàjò tí wọ́n á lè ní ìrìnàjò ìdájúmọ̀ nígbà ọ̀rẹ́ ìṣọ́ ọlọ́run dàbí ìṣọ́ rẹ̀ ṣọ́ ìṣọ́ ọlọ́run lèmi fẹ́. Ọlọ́run làwa ń fẹ́. Ọlọ́run lèmi fẹ́ lórí àjò ní ọmọ àlè mi tí mo fi ń lọ tí mo fi ń bọ̀ lọ́hùn má jẹ́ pàdé àgbàkùn lọ́nà. Bàbá yín ti dé. Bàbá yín ti dé. Fẹ́ sọ mí di báwọn ṣe dà. Dàbí ń ṣe dà lẹ́fẹ́ sọ mí dà. Kí bàbá yín lè má kó lójú kan mọ́. Orí yín ti dàrú kí wèrè. Ayé ń ṣe yín. Bẹ́ẹ̀ mi mo ní pé kó lọ lu obìnrin kan ní jìbìtì ní UK kó lè wọ UK wọn. Àbí mo ní pé kí wọ wèrè tv yẹn náà kó lọ bá yí ara ẹ jẹ́ tó di pé gbogbo ìlú lọ sign petition ní ẹ lórí. Ṣé orúkọ mìíràn tó sign petition ní ẹ lórí? Ìtòdẹ̀ náà ní British kinní kan lọ́wọ́. Ẹ máa wò táyé yẹn máa rún sí. Wo ẹ fẹ́ la ẹ fẹ́ kú ẹ mọ̀ kó jura wọn lọ àwọn wèrè orí ìyá mi ò wọ́n fẹ́ kó bá mi o orí ìyá mi ò wọ́n fẹ́ kó bá mi o orí ìyá mi o àwọn wèrè orí ìyá mi o. Ẹlẹ́dàá ìyá mi o wọ́n fẹ́ kó bá mi o wọ́n mà kó bá mi o akọ́lé màrà lẹ̀ lọ́wọ́lọ́wọ́ mà ní mẹ́tò ṣẹ́gun oṣó máa ṣẹ́gun ọ̀tá àjàgọlọ́dé pọ́tá. Akọ́lé màrà lẹ̀ ṣàgọlọ́dé bọ́tà. A lot to yell. Today is on the 16th of February 2024. After my program, Daddy taking travel. Be sure long like they do. A lot of pictures show our job where go out.
welcome to Toronto, Canada. Welcome to Toronto, Canada. Ilekun ayọ̀ tọ́ta ṣe páwọn tì ó ìlú Canada ní. Ilekun ayọ̀ tọ́ta ṣe páwọn tì ó ìlú Canada ní wọ́n ti ti. Ilekun ayọ̀ tọ́ta náà tì ó ní Nàìjíríà o ìlú Canada ní wọ́n ti ṣí. Ìlú Canada ni wọ́n ti ṣí. Ìlú Canada ni wọ́n ti ṣí. Ilekun ayọ̀ tọ́ta ṣe páwọn tì ó ìlú Canada ni wọ́n ti. Welcome back to Canada. Welcome back.